Fásitì UI kìlọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ wọn obìnrin tí ròyìn mà sọ pé wọ́n máa ń ta ẹyin ilé ọmọ wọn o. Ọlọ́run ṣàánú, kò sí ní tà nínú ayé tá a wà yìí. Ilé ẹ̀kọ́ gíga fáyẹ̀tì ìlú Ìbàdàn ti gba àwọn akẹ́kọ̀ọ́ obìnrin ní ilé ẹ̀kọ́ náà ní ìmọ̀ràn lórí sísọ títa ẹyin ilé ọmọ wọn di okòwò láti fi pawó sí àpò wọn o. Nínú àtẹ̀jáde kan tí àwọn aláṣẹ fáyẹ̀tì UI fi síta, ẹ̀ka ètò ìlera ilé ẹ̀kọ́ náà ó má ṣèkìlọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé fífún èèyàn ní ẹyin ilé ọmọ ó ti sọ ọ̀pọ̀ dílé tí kò ní ọmọ di ọlọ́mọ kò bójúmu bí àwọn kan ṣe sọ di iṣẹ́ tí wọ́n máa ń ṣe o. Adérónkẹ́ Àjàyí, olùdarí ẹ̀ka ìlera fáyẹ̀tì UI, ó mà sọ pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló mà jẹ́ obìnrin tó jẹ́ pé wọ́n ti sọ ara wọn di oníṣòwò ẹyin ilé ọmọ tí ọ̀pọ̀ àwọn àjọ tàbí iléeṣẹ́ tí wọ́n sì ń gbà wọ́n ṣiṣẹ́ o láti máa ta ẹyin ilé ọmọ wọn o. Ó ti dé etí gbọ́ wa pé àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n ń kópa nínú títa ẹyin ilé ọmọ wọn pẹ̀lú iṣẹ́ abẹ IVF fún owó o. Bó tilẹ̀ jẹ́ pé IVF ó ti mú ìdùnnú bá ọ̀pọ̀ ìdílé, wọ́n ní kò yẹ kó jẹ́ pé iṣẹ́ òòjọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ yóò máa ṣe nìyẹn. Adérónkẹ́ ní ìgbésẹ̀ yìí ó lè mú ọ̀pọ̀ aburú wá sí ara obìnrin bí ìsàlẹ̀ inú dídùn, ọyàn dídùn, ó tún lè mú oríṣiríṣi àìsàn wá sí ara o. Wọ́n ní títa ẹyin ilé ọmọ ó lè fa kí èèyàn kó má lè bímọ o. Ìwádìí ètò ìlera ó ti ṣàfihàn àwọn tó lè fún èèyàn ní ẹyin ilé ọmọ àti iye ìgbà tí wọ́n lè ṣe bẹ́ẹ̀. Nípa ti ààbò, obìnrin kò gbọ́dọ̀ fún èèyàn ní ẹyin ilé ọmọ ju ìgbà 3 lọ lọ́dún. Ó wá gba àwọn akẹ́kọ̀ọ́ nímọ̀ràn kí wọ́n rí wípé wọ́n ń lo ojúlówó ilé ìwòsàn láti fi ṣe èyí. Ó ṣe kókó kí àwọn akẹ́kọ̀ọ́ wa kí wọ́n mọ àléébù tó wà nínú títa ẹyin ilé ọmọ wọn o. À ń gba àwọn èèyàn nímọ̀ràn pé kí wọ́n má sọ èyí di iṣẹ́ òòjọ́ wọn nítorí ó ní ewu tó pọ̀. Ilé ẹ̀kọ́ náà ó wá rọ gbogbo aráàlú pé kí wọ́n pín ìròyìn nípa títa ẹyin ilé ọmọ kiri gbogbo ìgbèríko láti lè dáàbò bo àwọn ọmọ obìnrin lọ́wọ́ àwọn oníjìbìtì tó lè fẹ́ fà wọ́n sínú okòwò náà. Dókítà Adérónkẹ́ ní ọ̀pọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ sí obìnrin lẹ́yìn tó bá fún obìnrin ẹgbẹ́ rẹ̀ ní ẹyin ilé ọmọ. Adérónkẹ́ ní ó ṣeé ṣe o kí irú obìnrin bẹ́ẹ̀ kó kó àrùn míì, kí ẹ̀jẹ̀ máa dà láti inú, ìjàmbá sí àwọn ẹ̀yà ara inú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Kọ́lọ́n kó ṣàánú, ẹ dákun ẹ má jẹ́ apara wa o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá, ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹwàá bá tẹ notification bell láti lè máa màwé ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ọjọ́ ajé tòní, ajẹ́rèé yóò fi ilé mi àti yóò fi ṣe ibùgbé.